Jálágbọ̀n apá kejì. Ẹ wò ó, tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí, mo kí yín káàbọ̀. Níbì kan nínú múfì yìí la ó ti máa ṣàlàyé fún yín bí ẹ ṣe lè wo apá kejì múfì yìí. Ṣùgbọ́n kí a tiẹ̀ tó sọ̀rọ̀ bí ẹ ṣe lè wo apá kejì, ẹ lọ sórí Yorùbá Plus, ibi tí ẹ ti máa rí apá kejì múfì yìí wò ní. Ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní ṣùgbọ́n tó bá jẹ́ apá kejì lẹ nífẹ̀ẹ́ láti wò, mo kí yín káàbọ̀. Ṣùgbọ́n ká tiẹ̀ tó sọ̀rọ̀ bí ẹ ṣe lè wo apá kejì, ẹ lọ sí comment section báyìí kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ó gbé yín débẹ̀ jù. Ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ fẹ́ràn jù nínú múfì yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn òṣèré bíi Austin Emmanuel àti Kevin Ikeduba, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé legendary Nollywood actor ni Kevin Ikeduba, ó dẹ̀ máa ń gbé àwa débẹ̀ gan gidi ni. A tún wá rí i pé Fathia Williams, èyí tí a mọ̀ sí Fathia Balogun, òun gan ló kópa tó ṣe òkú ọ̀run nínú múfì yìí. Ẹ wò ó, ẹ̀yin tí ẹ bá ti wo múfì yìí, ẹ sáré lọ wò ó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kẹ́sì tí aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká bá lè send notification nígbà tí a bá drop new video sórí channel wa.